yóò wá lùbànú jẹ́. èmi wá fún yín lórúkọ lẹ́ni. bàbá aláwọ̀ fẹ́ fún yín lóko gbogbo ẹ̀ sálàfí. alubugidi rasulullah. olùbínú ànẹ́bì olùbínú ànẹ́bì ní. mo fún yín lórúkọ. ó kọnu. ọlọ́run jẹ́ ọmọ yín lórí. ọlọ́run jẹ́ ọmọ yín lórí. ẹ máa lo ẹgbẹ́ àti gbóyè alubugidi muhammadin. ẹ ṣe alùsùnà o. ẹ ṣe alùsùnà o alubugidi muhammadin. alubugudi muhammadin ọkọ̀ táwọn ọmọ pè é sùn. àwọn olùbínú ànẹ́bì. ànábì náà ń bájà. ànẹ́bì yẹn ń bájà. gbogbo tí wọn bá ti gbúrò pé ẹnìkan ń ṣe tànábì wàláhì wọn. gbogbo bí tí wọn bá ti gbúrò pé ẹnìkan ń ṣe tànábì ó fẹ́ràn ànẹ́bì ó wá yin ànẹ́bì kó yẹ pàápàá yọ kó máa yin ànẹ́bì wọn máa banújẹ́ ó lọ sí rẹ̀ tábàsì ń kì í táǹkì máa ìlú ẹ̀ pé ọmọ àjàgbé ọmọ àjàfó. àjàgbé tí ò rẹ́ni tí ò jẹ́ nǹkan kan. ọmọ àgbèrè ọmọ àjàgbé ni ó sì mọ dùn. ọmọ àjàgbé tí ò gbé kankan ọmọ àjàgbé ejò. èyí tó wọ́n ti sálàfì rẹ̀ wọ́n ń pè ọmọ àjàgbé ejò inú ẹ̀ ń dùn. yóò tún ní òun ọmọ àjà ní. èyí tó kún kọ̀ǹfàmù pé ọ̀tá ànábì ní láti mọ́kàlẹ̀ sì ti lọ kó fárọ̀sì wá so ẹ̀yin tí fárọ̀sì ò bá ti ràn ẹ má dọ́dọ̀ wọn o. èyí tó kọ̀ǹfàmù wípé ọ̀tá ànábì níyí àti mọ́kàsí lẹ́sìn lọ gba fárọ̀sì yẹn wá ẹni tí ò bá ti wá hàn mọ́jọ́ ràn o sá fún wọn. 1979 tèmi lọ sí mọ́kà. 1979 tí bàbá wa lọ sí mọ́kà. àwọn Saudi. àwọn Saudi. tá bá rí wa. tá bá rí wa. tá bá ní Nàìjíríà. Nàìjíríà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Haji Muhammad. àwa rò pé wọ́n yìn wa ni àṣà ń bú wa ni. àwọn bàbá wa rò pé wọ́n yìn wa ni àṣẹ wọ́n bú wa ni. tá bá rí obìnrin. wọ́n ní Haja Fatima. Haja Fatima. àṣé nǹkan tí wọ́n sọ ni pé àwa tá a torí Muhammad wa Mọ́kà. àṣé nǹkan tí wọ́n sọ ni pé àyí tẹ́ ẹ torí àní Muhammad wa Mọ́kà lọ́kùnrin. àwọn tá a torí Fatima wá sí Mọ́kà. àtàwọn tá a torí Fatima wá sí Mọ́kà. Haja Muhammadu Haja Fatima. Ọlọ́run wá fi ájì rán pé ká máa ṣe ájì. Tálẹ́ni tọ́nà wá fi ájì rán pé ká máa ṣe ájì. Ó jà ní Muhammad lọ. Tẹ́tẹ́ bá torí àgbẹ̀bì lọ sí ájì. Ṣé o sì ti sọ? Òdí aláàánú. Ṣé o ní wà lè ìbò ìmọ̀? Wọ́n ti jà àzà ìwà. Ní àmàdàkà ilé alẹ́ nínú àṣàkìrà. Bàbá kánà yẹn ní hù. بالمدينة زايا سواه بيني جئت ومن سائرا سواه بيني جئت ومن سائرا. tí wọ́n bá lọ Mọ́kà. tí wọ́n bá lọ Mọ́kà. nítorí nǹkan mi. nítorí nǹkan mi ó fẹ́ lọ ṣe kí ló fẹ́ lọ ṣe gbogbo tó fẹ́ lọ ṣeun. èmi Bàrámà. bàbá ṣé o ní èmi Bàrámà tèmi. torí ànábì mo fi wá mọ́. èmi ò tó rẹ̀ ní kankan lọ ànábì mo wá lọ Mọ́kà. mo ò tó rẹ̀ ní kankan lọ Mọ́kà tí wọ́n bá tó nǹkan mi lọ. mo fẹ́ lọ àtìrà ni àwọn fẹ́ lọ pàdé Suwesi àbí ìmáàmù Sudesi. owó tó àwọn fẹ́ lọ pàdé èmi ò tó rẹ̀ anybody lọ. mo tó rẹ̀ ní mọ́mọ́ lọ ni ànábì mo wá lọ Mọ́kà. sọ Haji Muhammad náà ni wá. wọ́n bá ànábì ṣọ̀tá. àwọn táwí yìí wọ́n bá ànábì ṣọ̀tá. lánàá. àwọn ọmọ wọn sì kọ́ntínú ọ̀tá yẹn. àwọn ọmọdọ́mọ wọn àtàwọn ọmọ lékè wọ́n kọ́ntínú ọ̀tá yẹn. àwa ní ká dákẹ́. àwa ní adákẹ́. tí wọ́n nu.